tí ò lẹ́yìn òdì mú gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọlá ṣe òkú. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Káà bàbá ti bẹ́lẹ̀ o kọ́ mọ́ gbìyànjú wọn sẹ́lẹ̀ kí ó kú bó ti ẹ̀kọ́ sẹ́kù àbí kí mọ́kàsí ọmọ ti délé kó ẹwọ báyìí lẹ́yìn ọba àwọn ọba ti rí torí báwọn mẹ́rin bá dé lónìí ní ìsìn tí máa ń sọ nǹkan mí tí ní mọ́kàsí ọ̀dá mọ́ kí mọ́kàsí ò ṣe kẹ́kẹ́ ó kù sọ́wọ́ rẹ̀ ìta àkàbíyàn ni pé kí wọ́n yọ mọ́kàsí kú ń bẹ́ kọ́ mọ́ sí kẹ́kẹ́ láti jọ ìbò nílẹ̀ yòókù ti wáyé despite gbogbo tí mọ́kàsí ṣe náà ní ìsìn náà ẹwọ bó ti rí èmi ń sọ̀rọ̀ fún ìjọ ní ẹ̀rọ pé mi ọmọ tí ń wí tóyé ọ̀rọ̀ dàbí west awọ́fù ní tó kọ́ ọmọ Nàìjíríà lọ́lẹ́ play labroad wọ́n wá lu ọmọ Nàìjíríà wálé wọ́n wá ní west awọ́fù bóò ní adúrò owó tà ń sọ fún ọ yìí adúrò wàhálà tà ń ṣe fún ọ yìí kóòtù kan ní jẹ́ bẹ́ẹ̀ o wọ́n wá ní bẹ́ẹ̀ ni owó oníyọnu kankan àwọn ọmọ ilé ìyọnu kọ́lá ní Jésù tó bá kó wọn lọ wọ́pọ̀ owó oníyì kankan gbà tí Jésù tó bá kó ọmọ Nàìjíríà tó bá kó ọ lọ wọ́pọ̀ wà láì fẹ́lẹ̀ ọ̀dá ni wọ́n mú. Yàní kí wọ́n gbà pé Jésù òun ló ní mérékù. Àmọ́ wà láì kò ní rí ṣe. Òdìwọ́. Bẹ́ẹ̀ náà làáfà tó bá dìde ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ làáfà tó bá lóun kó wọn lọ́dọ̀ Ọlọ́run. Tó bá lóun kó wọn lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wà lójú ọ̀nà ọjọ́ wa mọ̀ sẹ́tà bàbá wá sílé tí wọ́n fi ní dédé yìí ṣe. Àwọn náà ni òjì kí sí àwọn àfá àwọn ọyọ̀. Èyí sọ́jọ́ ní ọjà tí wọ́n ní ìwé nìkan. Èdè òtún ní tàpàdà sí ìmọ̀ ẹ̀sá àmọ̀fọ̀rọ̀ gbọ́dà ká ìmí mi padà. Ìṣẹ̀lẹ̀ náà yọ́ mọ̀ tú. Yọ́ mọ̀ sọ yín nínú pé ṣé tí ń wí mọ̀ tí ń wí àbí ìmọ̀ tí ń wí. Mi ò sì wí. Bá àfàlẹ̀ lárúbá kan bọ́ bá tọ́ bá náà gbogbo ayé lọ́mọ̀ òun tọ́ bá wálẹ̀ Yorùbá tó ló wá jí sí Ọlọ́run. Ha yóò di wòlíì rádaràda. Allah yóò di wòlíì rádaràda. Tó yọ wáyé pé aláàrin àwọn ọmọ Ísírẹ́lì ló ń bára wọn. Tó ṣe yálà yà wàhálà. Ó sì bẹ̀rẹ̀. Tí wòlíì kan bá sọ sílẹ̀ Yorùbá tó lọ́wọ́ orí sẹ́mọ̀ òun bọ́lọ́wọ́ bá tẹ̀mọ̀ ní sẹ́mọ̀ tó bá dé àárín àwọn ọ̀dẹ́ Yorùbá wà láwọn sọ ní rádaràda. Iná ló jẹ́ pàwọn tó bá ṣiṣẹ́ tó bá fi ṣẹ́ débi wọ́n ṣe é dé àfi ká gbé wọn lárugẹ. Tá a bá ní pé wọ́n wí ìkú wí iṣẹ́ ìdámọ̀ lè tún wá lò lè gbé àfà kan lárugẹ láti tàjú wọn lọ. Ẹ má jẹ́ bì í. Èyí tẹ́ gbé wọ́n láti tà náà ní sìnkìlẹ̀ rí fi ṣe. Ẹnu èyí táwọn tẹ́ fẹ́ léṣe iná là ń jàǹfààní rẹ̀. Àwọn àfà àtẹni wò ṣe kankan yìí. Tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni wọ́n ti kankan. Ẹnu tí wọ́n gbé wọ́n là ń jàǹfààní rẹ̀ lára rẹ̀ mi ti dìde yìí. Èmi Ádámù ẹ̀yọ́ máa Brahman. Àti wọ́n tí wọ́n náà ń gbọ́ mi ọwọ́ fọ́nínà kankan ò sí lára mi. Àwọn apọ̀lọ̀ jàmbùrà tábàlì ìjọkù ní pé bóòlù àwọn ti ṣe dé tí wọ́n ṣe dé tó bá yẹ kéde tí wọ́n ṣe láti ní ìsìnyá àti jìbìtà wáyé lọ àmọ́ àárí wọn lójú ọ̀nà àárá wọn tó bí wa ní ojú ọ̀nà àmọ́ yìí ti ń bẹ ní ọwọ́ wa. Àyí ti bẹ̀rẹ̀ ọwọ́ gbogbo àwọn tó ṣe wọ́n bá yà àwọn olójú ọ̀nà. Kí n má bàbá dáhùn dínà tọ́pìkì tí mo fẹ́ tí ìtẹ́lẹ̀ ọ̀tọ̀ ni èyí tí ìdébẹ́ preface lélẹ̀ yìí wá jí kí ẹ tó ka ọ̀rọ̀ ọmọ ládẹ́sẹ̀ Ádámù Abdallah láàrọ̀ lérí ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ ẹ̀gbọ́n tó wí dámiló rárá ọ̀pọ̀ mọ́tò ní èmi ń sọ fún yín ẹ̀yin ọmọ Ìlọrin ẹ má jẹ́ kí ọ̀tẹ̀ kó di yín lójú àfáàpọ̀ yín lọ yín tó tọ́ àmúlò rẹ tí mo ládẹ́ ṣe iṣẹ́ Ádámù Abdallah kò sáfà náà especially lérí àpọ́ọ́lẹ̀ yìí èyí tó gbé mi jáde rí nígbà tí tó ń bọ̀ kíkú ẹ̀wọ̀n mọ̀ ládẹ́ tó gbọ́n tí wí àsó ti dá sọ̀rọ̀ yìí tíra náà ni
ẹ wàá bá àfa àti àbá tẹ̀lé láti ta tíra rẹ̀ tí fi sọ ti muskila àti ṣe tó fi treat problem yìí àti tẹ̀ wá bẹ́ẹ̀ ẹ sọ tíra rẹ̀ o ẹ tó máa sọ pé ẹnìkan jẹ ẹnìkan lọ ẹ̀yin dẹ́rù báyìí wọ́n fọ́ bọ̀ rẹ̀ bọ̀ rẹ̀ ẹ jẹ́ tẹ̀ lódodo gbọ́dọ̀dodo sínú tíṣà náà wà láwí ayọ̀ wò ẹni tó bá lódodo nìkan tó bá tọ́ náà mú nìkan ìlàsẹ̀ kí ni o wà láì látẹ̀lé tí ìbá débi tí ìlọ́ọ̀ tuntun kó báyìí náà lọ́la kí n lè fi gbogbo ẹnu rẹ̀ kí n lè fi kúra wọn dámi lóhùn ibi tí ń lọ tọ́pìkì náà ojú ewé ti bẹnu tíra yìí ni 263 tàbí òdáwà ilẹ̀lá tí bàbá ti sọ̀rọ̀ àdáwà bẹ́ẹ̀ tẹ̀blígì wal Islam ká máa pèpè sójú ọ̀nà dáwà ojú ọ̀nà tọ́lọ̀ ká máa pèpè sí sóye ọ̀tọ̀ ká lè rí fi tó ìlú ṣe ọ̀tọ̀ ìtíṣẹ́ adámù sọ̀rọ̀ lé nínú sóye ìtí wọn sọ́bọ̀ kí ní sọ́bọ̀ tọ́lọ́rọ̀ náà pọ̀ táìmù ó sì lọ ìsọ pé gbogbo àwọn èèyàn tí adámù sọ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá wà nílùú lónìí tán bá dé ìlú Ìsìlámù tí wọ́n bá ráwọn èèyàn tí lọ mọ́sálásí tí wọ́n dá gẹ̀rẹ̀ bí irú Saudi bí irú Cairo bí irú Jordan kíní kankan tí gbogbo ẹ bá ń lọ yẹ ó ní Ìsìlámù ti débi tí ń lọ bí sàdámù ti yìí lọ ká ẹni tí kàlóso kámẹ́rà yìí tó bá lẹ̀ Yorùbá lọ ni àmọ́ kọ̀ wá jẹ́ kí wọ́n eléyìí òní wá bá Ìsìlámù ti débi tí lọ kò ní kí wọ́n yà sí nǹkan ní ti lọ lẹ́gbẹ̀gbẹ̀ wọn mọ́ tọ́ pàtàkì tayọ pé wọ́n yá tọ́ ẹnu tó kù ní pé àwọn atáṣe Ìsìlámù yìí náà yẹ ká máa wá túnra wá sí nígbà tí bẹ́ẹ̀nu Ìsìlámù yìí ni kùjẹkùjẹ bẹ lára wọn kùjẹkùjẹ bẹ lára wọn kùjẹkùjẹ bẹ lára ọwọ́ ajé wọn lùsì fọkọsì gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí táwọn Sálàfí ń ṣe nísìnyí ilẹ̀ Lárúbáwá wọn ti kọ́ ipe àwọn mùsùlùmí ní kẹ́ẹ̀ tó ṣe ní ta àpọ̀dé yìí náà ṣe kí ni o ti tó ọwọ́ ajé wọn lùsì fọkọsì pé wọ́n mọ̀ fáwọn ọ̀tá àwọn kan náà ṣe kí ni o ń bẹ ti lé àwọn èyí ni wọ́n bá tí wọ́n ṣe lọ́hùn tí wọ́n gbé wá sílẹ̀ Yorùbá tí wọ́n ní mùsùlùmí lọ́yẹ káwọn tún ṣe tọ́ bá lẹ́wọ̀ lẹ́rù káwọn ọyọ́ káwọn ṣe gbá káwọn ọ̀sàwọ̀ wọ́n gbàgbé àwọn kèfèrí síbẹ̀ wọ́n gbàgbé àwọn kírísítẹ́nì síbẹ̀ wọ́n gbàgbé àwọn sàwọ́dìsì síbẹ̀ wọ́n gbàgbé àwọn júù síbẹ̀ wọ́n máa ń tásìrì ara wọn láti bẹ̀rẹ̀ àwọn tọ̀wọ́n ti gíráàpù wọn látọ̀dẹ̀ yìí bìnrin ẹ̀sùn láyà dúró etí ṣe adáhùn sọ ní ìlú wọ́n tásìrì ara wọn sílẹ̀ àwọn ọ̀tá nígbà téèyàn lè gbé fọ́nì pọ́lìtì wá tó òfẹ́ wò bọ́ bádùn rẹ mu tí ò bádùn rẹ mu tó bẹ̀rẹ̀ sí adopt ẹ̀ nílùú ẹ̀ ọ̀hún apply rẹ̀ ìtí máa bí òun náà ní ti bí ẹ wá gbọ́ tíṣẹ́ Adam Abdallah wí ìwọ̀n rẹ̀ pé zọ́nà dùhàtù dá sọ fún mi kí wọ́n máa gé ká wọ́n máa gbé bá yàrá nípa máa kà á. zọ́nà dùhàtù yahtamuna bil islahi dakhili akthar min at-tabligh al-khariji. ká máa fojú wò pé ìsìláàmù ti pọ̀ tó ara wa ni ká tún ṣe ọwọ́ ajẹ́ káwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà tọ́lọ́ kó lùsì focus. hatta afsahu al-majala lil-adyan al-ukhra. wọ́n wá ní inú ilé nìkan náà ní ká ti máa túnra wá sí. akthar min at-tabligh al-khariji. àwọn aráàta ọwọ́ ajẹ́ kó wá dìpẹ́ndì lérí pé mùsùlùmí nìkan làwọn fẹ́ tún ṣe. hatta afsahu al-majala lil-adyan al-ukhra. láti yà yín ni wọ́n ti gba àwọn ẹlẹ́sìn míì láyé wọ́n concentrate lérí ara wọn wọn ò mójútó àwọn ẹlẹ́sìn míì bá bàbá wa ti ṣe kí ni o bó ti mójútó lánàá àwọn bàbá wa wọ́n èwádìí ara wọn káàkiri wọ́n èwádìí ara wọn káàkiri ẹnu tí ń bẹ lọ́wọ́ kálukú ń lò èyí tó kọ́kọ́ kà wọ́n lọ́dọ̀ àwọn kèfèrí lábẹ́òkúta àwọn kèfèrí nìbàdàn àwọn kèfèrí lọ́yọ̀ọ́ àwọn kèfèrí nísẹ́yìn àwọn kèfèrí lógbò àwọn kèfèrí lógbòmọ̀ṣọ́ àwọn kèfèrí lẹ́yọ̀ àwọn kèfèrí àfáàsá àfáà bó bá pàdé ara wọn ó kira wọn gbà náà ni wọ́n rẹ̀ lọ wọ́n yí pé àwọn kọ̀ọ̀kan lé ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ jìnà náà káwọn tó bá jẹ́ rí bí wọ́n ti ṣe dáwà yẹn bọ̀ nìyẹn nílẹ̀ Yorùbá láwọn bàbá wa tó fi di pé àwọn náà wọ́lọ̀ kóra làwọn kèfèrí ìfimọ̀ kí wọ́n ju àwọn lọ torí wọ́n bá wọn wọ́ o bí ẹ ṣe fẹ́ bá àwọn náà wọ nísìnyí ni wọ́n bá àwọn bàbá wa wọ́ àwọn bá bàbá wa wọ́n padà jí wọ́n bàbá wa ṣe kí ni o àwọn jù wọn lọ torí àwọn ọ̀fọ́ lọ́lẹ̀ ní kí ni o nígbà kan wọ́n ọ̀fọ́ lọ́lẹ̀ nígbà kan. òfin ọlọ́wọ́ bá lẹ̀ wọ́n sì papọ̀ wọn ò bára wọn ṣọ̀tá wọ́n papọ̀ lẹ́yìn ìgbà kèfèrí. máa kà á. ويكثر معتنقوها في أمم غير إسلامية لأنه أفصل المجال للأديان الأخرى.
إن إصلاح أحوال المسلمين bàbá dé yìí ló bá yẹn lẹ̀ báwọn míì láti dìde nínú ẹ̀sìn míì àmọ́ àwọn mùsùlùmí tó láwọn tó ra wọn ṣe yìí wọ́n pín sí méjì. إن إصلاح أحوال المسلمين حق واجب لا بد منه. bàbá láàmú tó ra wa ṣe èyí wò burú jù bàbá ní ò burú jù. ولكنه لا ينبغي أن نكتفي به. ẹ wò bàbá ní ká àfáà lówó tó àfáà ṣe àbí kí mùsùlùmí lówó tó mùsùlùmí ẹgbẹ́ òun náà ṣe ó ní ò burú jù àmọ́ kìí ṣe pé yóò nìkan ní ká concentrate ní orí ẹ̀. فإن الذي يعيش في وسط مزدوج بين المسلمين. torí pé ìlú tẹ́gbọ́n bá wá ń sẹ̀mí tẹ́gbọ́n àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ́sìn kan. بين المسلمين وكفرته. tẹ́gẹ́ ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ kèfèrí bẹ́ẹ̀. ومسيحيين. àwọn kírísítẹ́nì bẹ́ẹ̀. وغيرهم. àtàwọn àmì tí o tún jẹ́ tí o tiẹ̀ tún sẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó ní ìkànnì àwọn tó sì lọ́dọ̀ ara wa. ويشهد الصراع العنيف القائم بين أصحاب هذه الأديان. tó yẹ pé nílùú yẹn àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jọ ń jagun wọ́n jọ ń gbógun ti ara wọn. kí ni wọ́n ní ká ṣe. لا يتردد في أن يقول إن الدعاة الإسلاميين لا يزالون مقصرين في دعوة غير المسلمين إلى الإسلام. ẹ sì gbọ́dọ̀ tóbi. bàbá ní láti yìí nírú ìlú yìí láti rí i pé àwọn mùsùlùmí àwọn tó ń ṣe dáwà ń bẹ wọ́n lù sí focus. mọ̀kọ́sìrì wọ́n lù sí focus wọn ò ṣàṣe tó. ibi àtún wọn ṣe ìwọ́n ń bẹ onírúgbọ̀n ó ṣe súná nìyẹn a gbọ́dọ̀ mójútó ẹ o ìwọ́n ń bẹ ó ṣe a gbọ́dọ̀ mójútó ẹ o ìwọ́n ń bẹ ṣòkòtò rẹ kanlẹ̀ a gbọ́dọ̀ mójútó ẹ o ìyẹn ni wọ́n mójútó ọwọ́ ajé kí wọ́n gbàgbé àwọn tí wọ́n bẹ lẹ́gbẹ̀gbẹ̀ wọn àwọn ọ̀tá tó ju ọ̀tá lọ. wọ́n á wí gbàgbé àwọn ẹlẹ́bọ gbogbo bí wọ́n ti wù yí náà bẹ́ẹ̀mi náà ti wù yí ni àwọn ẹlẹ́bọ ń gbọ́ gbogbo ẹ̀ ó ju wọn á mọ̀ bí wọ́n ti mọ̀ gbé àṣà àwọn táwọn ń pè láàfa àti gbogbo wọn lè ṣe kí ni o wíwí sàfà tó bá ní akíló lè rí sàfà ara wọn náà ló wí bẹ́ẹ̀ ara ọgbọ́n tó wí ni ọgbọ́n tó sọ ni ọgbọ́n tí wí ni ọgbọ́n ìtẹ́sítẹ́sí ọ yọba tó fótó náà líkì ọba fi kárí. náà. وما دمنا نعتقد أن الإسلام رسالة عالمية لقوله تعالى وما أرسلناك إلا كافة للناس وبشيرا ونذيرا. bàbá láti sìn àlùkùránì bẹ́ẹ̀ wọ́n ẹ̀ka bá gbà pé lóòótọ́ bẹ́ẹ̀ ni torí máa ń tòótọ́ tá a gbà pé ìtí Ọlọ́run gbé ìsìlámù kalẹ̀ ẹ̀sìn gbogbo ayé ni gbogbo ayé eríṣiríṣi èèyàn ló sì wà ń bẹ́ẹ̀ kò yẹ ká concentrate lórí mùsùlùmí nìkan torí pé Ọlọ́run sọ pé wọ́n gbà tó wọ́n gbà Ànábì dìde ó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin lil alamin náà lórí kò ní lílì mùsùlùmí náà. káyé kọ́ kàwọn míì náà ká kọ́kọ́ mú tiwọn gbọ́ àsìkò tó yẹ ká máa chẹ́ẹ̀kì ara wa nílẹ̀ Yorùbá kì í tó ọwọ́ àgọ́ àwọn ọ̀tá wa yìí ká kọ́ sí kí ló ká kọ́kọ́ múná látàwọn kọ́ lọlẹ̀ kẹnu wọ́n papọ̀ lérí wọn náà iṣẹ́ kù kátó máa pẹ́ wọ̀ nìkan ọ̀dá ẹjí kí gbogbo ọ̀dá wù ọ́ kárí náà kátó máa kó jẹ ẹ̀kọ́ ọ̀dá ẹjí kó jẹ ọ́ kárí náà kó kárí àwa náà kátó máa pọ́nà kan ọ̀dá ẹjí àtúgbòrò ṣe náà ètí bàbá ń wílò. وما دام على وجه الأرض غير المسلمين فإن أمانة تبليغ دعوة الإسلام إلى غير المسلمين تقع علينا نحن المسلمين. tá a bá ti wá gbà pé ìsìláàmù yẹn ṣe tẹnìkan kí ẹ ṣe ti mùsùlùmí nìkan ó yẹ ká mọ̀ pé gbogbo àwọn ẹlẹ́bọ yìí náà nísìnyí láti pilẹ̀ ló yẹ ká ṣe kí ló ká mójútó wọn ká dí ẹrù wọn pọ̀ mọ́rọ̀ báwọn bàbá wa ti dí ẹrù wọn pọ̀ mọ́ ọ̀rọ̀. يقول الشيخ محمد الغزالي في كتابه مع الله. rárá má lọ bẹ̀ ọ́ jẹ́ tó fọ́n bò mí ni bá mi ka bẹ̀ wọn náà sóyé
nígbà tí bàbá sọ̀rọ̀ dàhílì tó sọ̀rọ̀ pé àwọn mùsùlùmí kò sí inú tó burú ká rárá létí ká dára padà sọ́dọ̀ Ọlọ́run àtànẹ́bùwà Muhammad àmọ́ kéde pé ká wá gbàgbé pé àti débi tí à ń lọ́nu. ẹ̀ẹ̀kejì bàbá náà méjì ni wọn àwọn Islahul Munharifin irú èyí tó kó mọ̀ yìí inú Munharifin bàbá fi sí bàbá náà wọ eléyìí àwọn mímú tákìbí al-kaba'ir àwọn ni wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ tó ga jù gẹ́gẹ́ bí àṣíríkù ẹbọ yàrá ìpínlẹ àwọn mùsùlùmí ọ̀rẹ́ ti ṣẹbọ ní inú wọn wọn qatlu nafsi ẹni tí ń pààyàn ìbẹ nínú wọn wà zina ẹni tí ń ṣe zina ìbẹ nínú wọn wà shurubul amri ẹni tí ń mutí ìbẹ nínú wọn wal ghaiba wà nàmímà wà má ila zalika mimma la yanhasiru minal ma'asi bàbá